ọmọ oṣù márùn-ún ni ajá yọ jẹ lẹ́yìn mi nígbà tí mo fẹ́ lọ ra oògùn kàtá àti ikọ́. Ìṣẹ̀lẹ̀ yìí ló ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ajá ọ̀hún ó sì pa ọmọ ọ̀hún lẹ́sẹ̀kẹsẹ̀. Arábìnrin Nafisat Muideen Oyègbọ́lá ló bí ọmọ oṣù márùn-ún tí ajá burúkú kan pa jẹ ní agbègbè Òkè Síà lénìí ọjọ́ àbámẹ́ta ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 2023. Ọ̀rọ̀ náà ló jẹ́ ọ̀rọ̀ ìbànújẹ́ àti ọ̀rọ̀ kàyéfì fún gbogbo àwọn ènìyàn nígbà tí àwọn akọ̀ròyìn wa kàn sí agbègbè náà. Nínú ìwádìí àti ìfọ̀rọ̀jomitoro ọ̀rọ̀ pẹ̀lú ẹni tí ìṣẹ̀lẹ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí, ìyẹn arábìnrin Nafisat Muideen Oyègbadé, ẹni tó ń gbé ní agbègbè Unity ní Hallelujah Estate, Gáà Fúlàní nílùú Òṣogbo ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ẹni tí ajá yọ ọmọ oṣù márùn-ún lẹ́yìn rẹ̀ yìí, òun ló sọ pé oògùn kàtá àti ikọ́ ni òun fẹ́ lọ rà tí ajá fi yọ ọmọ jẹ lẹ́yìn òun, tó sì tún bu òun jẹ ní apá ọ̀tún àti ẹsẹ̀ ọ̀tún. Bákan náà ló tún ṣàlàyé pé òun kò mọ ìgbà tí wọ́n gbé òun lọ sí ilé ìwòsàn. Nígbà tí òun yajú sáyé ni òun tó rí wípé ilé ìwòsàn ni òun wà. Òun wo ẹ̀gbẹ́ òun ò rí ọmọ. Ìbànújẹ́ tún dorí àgbàkodò. Arábìnrin Nafisat Muideen Oyègbadé ó rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn ọlọ́pàá àti gómìnà ìpínlẹ̀ Ọ̀ṣun ìyẹn Adémọ́lá Adélékè láti ṣe ìdájọ́ òdodo fún ẹni tó ní ajá ọ̀hún. Arákùnrin Dayọ̀ Adéyẹmí tó jẹ́ alábàágbélé arábìnrin Nafisat Muideen Oyègbadé ló ṣàlàyé pé òun ti tó ọdún méjì tí àwọn ti kó dé ilé náà àti àdúgbò òun. Irú ìṣẹ̀lẹ̀ báyìí kò ṣẹlẹ̀ rí. Bákan náà ló sọ síwájú sí wípé àwọn ará àdúgbò wọn ti bẹ̀rẹ̀ sí ní gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí. Bẹ́ẹ̀ ni ọwọ́ sì ti tẹ ẹni tí ó ní ajá ọ̀hún, Ọmọlọ́lá Babalọ́lá, ẹni tó rí arábìnrin Nafisat Muideen nígbà tó fẹ́ lọ ra oògùn kàtá. Ló ṣàlàyé wípé ajá burúkú ọ̀hún ló ṣàdédé fò mọ́ arábìnrin yìí lẹ́yìn, tó sì fa ọmọ yọ lẹ́yìn rẹ̀, tó sì bu òun gangan jẹ. Nígbà náà ló gbọ́ wípé ó ní nígbà tí òun gbọ́ wípé ajá ó ń gbó mọ́ arábìnrin yìí, òun rán ọmọ kan láti lọ wo arábìnrin àti nǹkan tó ń ṣẹlẹ̀. Ó ní kí ọmọ yìí tó débẹ̀, ajá ti yọ ọmọ jẹ lẹ́yìn rẹ̀, ó sì ti bu òun gangan jẹ. Nígbà tí àwọn akọ̀ròyìn wa kàn sí àgọ́ ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Ọ̀ṣun, alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ọ̀ṣun Yẹ́misí Ọ̀pálọ́lá ó sọ fún àwọn akọ̀ròyìn wa wípé àwọn ti ṣe ìgbésẹ̀ tó lọ́ọ̀rìn àti wípé àwọn làwọn gbé arábìnrin yìí lọ sí ilé ìwòsàn títí àwọn ọlọ́pàá tó wà ní agbègbè Òkè Síà ní ìlú Òṣogbo. Níbẹ̀ ni wọ́n sì ti fún un ní ìtọ́jú tó péye. Yẹ́misí Ọ̀pálọ́lá sọ nínú ọ̀rọ̀ rẹ̀ pé ọwọ́ ti tẹ ẹni tó ní ajá náà, tó sì ti ń wò kánbónkánbó bí òkété inú ayanran ní àkàtà àwọn ọlọ́pàá. Bákan náà ni àwọn ó ṣe gbogbo nǹkan tó ní í ṣe pẹ̀lú òfin nípa kí ajá ó bùyàn jẹ. Yẹ́misí Ọ̀pálọ́lá ó wá rọ gbogbo àwọn tí wọ́n ní ajá àti àwọn tí wọ́n ń sin ajá ní àdúgbò láàrin ìlú kí wọ́n ṣọ́ra ṣe o, kí ajá wọn kó sì má pa àwọn ènìyàn. Ó tún pàrọwà fún àwọn olùgbé àgbègbè náà kí wọ́n fi ọkàn balẹ̀ pé ìdájọ́ òdodo yóò wáyé lórí ẹni tó ní ajá ọ̀hún. Ọmọ oṣù márùn-ún ni ajá yọ jẹ lẹ́yìn mi nígbà tí mo fẹ́ lọ ra oògùn kàtá àti ikọ́. Arábìnrin kan ní ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ sí ní ìpínlẹ̀ Ọ̀ṣun.